live and direct yo, live and direct kì í ṣe gbogbo wa pé kí ni àwọn bandits wọ́n lọ kó àwọn ọmọ ní school ni o, wọ́n lọ kó àwọn ọmọ ní school mo fọlọ́ bá praso live and direct lẹ́kìtì báyìí live and direct ni o, ẹ wà àwọn àmọ̀tẹ́kùn kò ń ṣeré o, kò kì í ṣeré rárá live and direct ni o, live and direct ni o, live and direct tẹ́ bá wò pé àwọn bandits ò lè débi kankan kò síbi tí wọ́n lè dé o, kálukú ti lọ káwọn ọmọ rẹ̀ ní school báyìí. Èkìtì ló ti ṣẹlẹ̀ báyìí ní Àrò Èkìtì ló ti ṣẹlẹ̀ báyìí o, live and direct ni live and direct o, live and direct o, ṣé ti rí live and direct wọ́n tó bá wò pé bandits ò sí bandits wọ́n ní ká ti sùkúù kọ́ mọ́ ẹ̀ka àwọn ọmọ school wọlé mọ́ òun ẹ̀ sọ̀rọ̀ live and direct ni wọ́n tó bá wò pé bẹ́ẹ̀ kò sí bandits kìnnìkan live and direct ni o, ẹ ń sọ pé ká ẹ má àwọn ọmọ yín sílé ká má ẹ̀ka àwọn ọmọ yín lọ school ẹ̀ gbọ́rọ̀ wọ́n ti dé tòsí live and direct ni àwọn bandits o, àwọn bandits ni o, live and direct àwọn bandits live and direct àwọn bandits tó bá ń sọ fún yín àwọn Àmọ̀tẹ́kùn náà lọ rescue àwọn ẹni ni wọ́n ti dá live. Anywhere tẹ́ bá ti wà ẹ jẹ́ kí wọ́n lọ kọ́ àwọn ọmọ yín níléèwé. Mo ti sọ nínú fídíò láàárọ̀ yìí, mo sọ pé kí anybody má jẹ́ káwọn ọmọ ẹ lọ sí school for now. Ó máa jẹ́rọ́ ni, ó máa jó òótọ́ ni. Ẹ jẹ́ ká ṣì save ara wa náà. Safety first, please share. Ẹ share fáwọn family yín, even ẹ share fọ́ta yín. Ẹ̀mí tó wà ló ń kàwé o. Ọlọ́run máa ṣọ́ wa o. A ò ní ṣìrìn tọmọtọmọ àní kó sọ́wọ́ àní bọ́jọ́ lọ́jọ́ lọ o. Ẹ̀mí tó wà ló ń kàwé o. Ẹ jọ̀ọ́ bá mi share. Ẹ tètè share Ogun State Sango Ọ̀tà. Wọ́n ti sọ pé kí o gba ọmọléwé máa lọlé o. Wọ́n ní ká ọmọléwé máa lọlé everywhere. Lójú títì ti kún, àwọn èèyàn lọ kó àwọn ọmọ wọn, àwọn ọmọ school sáré lọlé. Ẹ bá wa táàgì àwọn ìjọba wa o, kí wọ́n wá fún rescue. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Òkèlè gbígbẹ pẹ̀lú sùúrù ó sì sàn o. Kí ló ṣẹlẹ̀ gangan? Nínú ìlú tó bá wà tíjòyè wà, àlọ́ lórí ẹ̀dẹ̀ ń wòran. Ọ̀rọ̀ yìí ti ń lọ bí oṣù kan báyìí àgbọ́ kankan.